eléyìí má tún wá ga báyìí o. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà alẹ̀ wa ìyẹn Lizzy Anjorin má gbójú wo godmother ìyẹn Elizabeth Obanla. Ọ̀rọ̀ yìí má lè kéńkà, ẹ gbọ́ ohun tó sọ. Àgbẹ̀ Sábọ̀ lẹ fẹ́ máa dá lóhùn. Ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré fún yín nípa Ọbanla. Ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré fún yín nípa Ọbanla. Sórí àtọbanla o àti Ìyábọ̀ Òjó amẹ̀bọ̀jì sùn wá sórí gbogbo wọn yẹn. Ọbanla lọmọ òun wà nílùú òyìnbó bọ̀ Ọbanla ò ṣe oríire. Ọbanla wà lójú kan náà bí omi adágún. Ṣé bí Ọbanla àtọmọ ẹ̀ náà jọ London ní China ń sìn? Ṣé wọ́n rí ibi téèyàn ti máa fi ogún ẹ̀ ṣiṣẹ́ tá máa wò àti Ọbanla ń wù? Àgùntàn paṣọ ìṣídà lọ́banla. Láti jọ́ tọ́banla ti délé ayé wọn kì í kú oríire. Ọbanla wà ní Canada ní 2019 tó bẹ̀rẹ̀ show fún mi o. Ládùúrú show tí Ọbanla ṣe fún mi. Ládùúrú ọ̀rọ̀ tó sọ sí mi. Ládùúrú nǹkan tó ṣe fún mi. Ládùúrú ìkookò tó dún mọ́ mi. Ẹ wo àdúrú nǹkan tí mo ti gbé ṣe. Ẹ fún mi ní nǹkan oríire kan ṣoṣo tí Ọbanla ti ṣe. Tó bá ní nǹkan ṣe láyé irú wa ni kò listen sí. Tó bá fẹ́ ṣoríire láyé irú wa ni kò listen sí. Tó bá fẹ́ kàn fi ẹ̀mí ẹ̀ ṣe tutù, tó bá fẹ́ kàn fi ẹ̀mí ẹ̀ rúbọ irú wa ni kò listen sí. Bọ́lá ń ṣe kẹ́mi tó tí n bá rí fan mi kan tó bá ń go astray tó bá fẹ́ ṣìnà máa find time máa ṣe short show máa wọ̀n ẹni yẹn máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí. You don't understand? Sórí irú àwọn Ọbanla yẹn kò sí nǹkan kan tó lè rà lọ́dọ̀ ẹ̀ ó máa kúkú tàbá ìrìn àjò ẹ̀ torí Ọbanla ò ní ajé lára. Tó bá fẹ́ raṣọ sọ́rùn ẹ̀ raṣọ lọ́dọ̀ àwọn tó ní ajé lára. Ajé ó wà very important. Tó bá fẹ́ ra ìpara lọ́dọ̀ àwọn tó ní ajé lára. Ajé ògùngùn oníṣọ̀bùjì. Sórí ilẹ̀ tá ń tà yìí tó bá fẹ́ ra ilẹ̀ lọ́dọ̀ àwọn tó ní ajé lára. Àwọn kan wà tó bá ra ilẹ̀ lọ́wọ́ wọn ò ní rí kọ́. Torí àwọn gan tó tà fún ẹ wọn kọ́ lè rí. Kò kí ń ṣe gbogbo lówó ló kọ́lé o. There are some people that are living large but they still live in rented apartment. Sórí tó bá rajà lọ́dọ̀ àwọn made personalities made it goes a long way. Bí mo ṣe máa ń travel lọ rajà mo target àwọn ìlú kan gbà kan tí máa ń tẹ́rí sí lọ rajà torí pé àlùbáríkà wà lára ìlú yẹn gan. Àlùbáríkà wà lára àwọn ìlú yẹn gan. Ṣó dẹ̀ rí ìlú yẹn tí mo máa ń tẹ́rí sí ti máa ń lọ́ngbà yẹn àlùbáríkà ẹ̀ pẹ̀lú nǹkan tí mò ń jẹ léni. Oh, get me? Irú Ọbanla ń sìn sọ fún mi ṣé èèyàn tó ti ń wọṣọ gidi lè patronize ẹ? Kẹ́ ẹ gbé Swiss fún Ọbanla kò ní rí ta. Kẹ́ ẹ gbé aṣọ Austria fún kò ní rí ta. Kẹ́ ẹ gbé aṣọ Paris fún kò ní rí ta láyé. Kẹ́ ẹ gbé aṣọ Italy fún kò ní rí ta. Sórí tó bá ń rajà ní China tó bá mọ̀ kó ṣe fẹ́ excel lọ́jọ́ iwájú má jẹ́ káyé mọ̀ pé China ló ti ń rajà. Kò sí nǹkan kan tó ṣe China. Àwọn ìlú tá máa ń lọ tó kù yẹn náà ọ̀pọ̀lọpọ̀ náà máa ń ṣe ọjà lọ́dọ̀ China tó máa kó sọ́dọ̀ wọn. But sórí orúkọ tó bá ti fi tag èèyàn ó máa ń go a long way. Aṣọ tó wọ́n jù láyé China ló wà but tó bá rà dé kò sẹ́ni tó máa rà lọ́wọ́ ẹ̀. Òun ló jẹ́ pé àwọn tá máa ń raṣọ lọ́dọ̀ wọn lọ́stra yẹn náà wọ́n máa ń ṣe aṣọ káàkiri wọ́n máa ń ṣe finishing nílùú wọn. Ó lọ fà á. Life is spiritual. Ó lọ fà á. Àwọn tó máa ń taṣọ lówó ńláńlá fún wa yẹn finishing náà máa ń ṣe nílùú wọn. Àwọn náà máa ń ṣaṣọ káàkà nígbà míì wà aṣọ wọn máa ń gbà tó ìlú 2-3. Tó máa bá mi ṣaṣọ lọ́ngbà mi ẹlòmíì lè sọ fún mi pé aṣọ mi ti dé Italy pé kò ní pé dọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn náà ti máa ṣe
final touching. Tó bá ń rajà ní China, èmi ò mẹ̀sìn tó bá àwọn Yorùbá. Ọjọ́ tí Igbo tó ti ń lọ China, tó ti ń ragbá, tó ti ń ràwọ̀, o lè dé ṣọ́ọ̀bù ọmọ Igbo. Ọmọ Igbo sọ pé this TV na China, kò ní sọ bẹ́ẹ̀ fún ẹ. And this one na Italy. Tí Igbo bá lọ sí China, kò nílò lọ China o. Tó bá pé ani my friend adé Italy, kò sí ní Italy. Ẹ̀sìn ló sórí, ẹ̀sìn ló bá ìran Yorùbá. Ebi sì máa pa Yorùbá gan o. Yorùbá dẹ̀ sì máa ṣẹ̀sìn gidi. Ẹlẹ́sìn ni wọn. Má ever jẹ́ káwọn èèyàn mọ bí tó ti ń rajà. Sori, where you source for your business or your market is your recipe. Keep it. Olólórí burúkú kan tó ń polówó aṣọ lọ́dọ̀ Amebo. Ọmọ ẹlẹ́sìn báyìí, ọmọ olórí burúkú títí ẹ̀ tí ó ní HIV báyìí tó ń polówó aṣọ lọ́dọ̀ Amebo. Ẹ ti mọ̀ pé olórí burúkú ni lady yẹn. Ẹ̀yin èèyàn, kí lẹ rí sóhun tí Lizzy Anjorin sọ nínú fọ́nrán yìí nípa godmother ìyẹn Ọbánlá? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like share fídíò wa.